jìnnà kí wọ́n súnmọ́ Ọlọ́run kí wọ́n sì wà nú ẹ̀mí pàápàá jùlọ náà kì í ṣe àwọn ọmọ ẹ̀mí nìkan ṣo gbogbo ẹ̀dá tó bá ṣàtìrìn láyé tó ń jí lówùúrọ̀ tó ní iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe wọ́n láti fi ara wọn síwájú Olódùmarè nítorí pé kí ààbò Ọlọ́run ọba kó lè máa jẹ́ tiwọn. ṣé o rí every seconds of our life tí security Ọlọ́run bá ti ṣe mistake tó bá ti ká kúrò lórí ènìyàn asán bàbá lórí asán ni. ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹ̀dá láyé tó bá fẹ́ jáde ìwọ tó jáde tó fẹ́ wọlé onílé o fẹ́ gbomi mímu o fẹ́ tọrọ oúnjẹ jẹ ni o fẹ́ sùn lótẹ́ẹ̀lì ni o fẹ́ sùn lé ènìyàn ni o fẹ́ gbaṣọ wọ̀ ni o fẹ́ sùn bìkan ni ó yẹ kó o pe Ọlọ́run tó o bá lè pe Ọlọ́run ìwọ tó fẹ́ mu tó lè pe Ọlọ́run odò tẹ́lẹ̀ fẹ́ sùn ò lè pe Ọlọ́run a jẹ́ pé tiẹ̀ ti tọ́ tiẹ̀ ti bàjẹ́ nítorí pé Ọlọ́run alààyè nìkan òun lọ́ba tó lè pa èèyàn mọ́ tó lè ṣe gbogbo fún mi. jáde nǹkan tó tẹ̀ wá jẹ́ mi lójú ni pé ṣẹ́rí ládùúgbò yẹn kò sẹ́ni tó lè mọ̀ pé wúmà yẹn orí èèyàn bá yẹn ni ọjọ́ kan lè wúdẹ̀ mi àti àwọn pàdé mi kan pọ̀ àrẹ̀bẹ̀ sí ní drag àbá ń fa ọ̀rọ̀ owó yẹn wúmà yẹn ṣe yọ nìyẹn bó ṣe wọnú mọ́tò wá bèrè pé kí ló ṣẹlẹ̀ ń bá sọ pé bá nìkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ wọnú mọ́tò ó dẹ̀ kówó jáde ó yẹ bá mi san owó yẹn ní ọjọ́ yẹn nìyẹn àtijọ́ yẹn ni wúmà yẹn ti jọ mí lójú ládùúgbò yẹn pa èèyàn dáadáa máa ní wúmà yìí o àfi ìgbà tí mo rí pé oníṣẹ́ bì ayé àtọ̀rọ̀ ni wúmà yẹn ó surprise ó dẹ̀ yà mí lẹ́nu gan. ó má jẹ́ kó yà ẹ́ lẹ́nu Bíbélì ṣàlàyé ó tẹ̀síwájú ó ní láàárín àwọn èèyàn mi ni a ti rí ènìyàn ibi láàárín àwọn èèyàn mi wọ̀nyí ní ènìyàn ìkà wà ẹ̀dá sórí imú níkànnì imú ògbóòrùn Yorùbá sọ pé awofẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí kùn àṣebi sórí gbogbo ẹ̀dá tẹ̀ ń pàdé lójú ọ̀nà èyí tẹ̀ ń fi àyà lu àyà èyí tẹ̀ jọ ń kíra yín tẹ̀ ń bẹ̀rẹ̀ yín lọ́wọ́ ta ló mọ̀ lẹ́nu aburú nínú gbogbo wọn o ò lè dẹ́nu aburú náà à ń pàdé ara wa à ń kíra ẹni à ń bọ́ra ẹni lọ́wọ́ kò sí ìwọ wá wò kéèyàn bọ́ bàtà sílẹ̀ lásán kó sì wọlé lọ wọlé tó wọlé tán káàjọ ọ̀nà kan sì débẹ̀ kó sì kó bàtà lọ tó jẹ́ ojúlówó bàtà tó ṣe pé ìtọ́ba máa wà ń bẹ̀ kòròfo ni kan sì gbá àsìkò onítọ̀hún lọ báwo lèèyàn ṣe fẹ́ ṣe yàtọ̀ sí kẹ́ wà nú ẹ̀mẹ́ yàtọ̀ sí kẹ́ wà ìbọnú ẹ̀jẹ̀ Jésù Kristi yàtọ̀ sí gbogbo àṣàrò yín lọ ìṣẹ́bẹ̀ ọ̀rẹ́ méjìlá yín méjèèjì yìí láti òní lọ mo fẹ́ kí gbogbo àṣàrò yín kó máa jẹ́ ti Olúwa Ọlọ́run alààyè mo fẹ́ kí gbogbo ìrìn yín kó máa wà nínú Ọlọ́run alààyè mo fẹ́ jíjẹ mímu yín kó wà nínú ogun ọ̀run alààyè nígbà náà Ọlọ́run á ṣàlàbò lórí yín Àìsáyà 47 la ṣàlàbò yín ó ní dúró ní kásẹ̀ ó ní la ìtàn ó ní ṣé odò wọn nìkọjá ó ní ká aṣọ tó wà lára ìtàn rẹ kúrò ó ń kí ló ń ṣàlàyé pé a ó rí ìtìjú rẹ a ó sì rí gbogbo agbára rẹ nítorí kí ló ní bí agbára àfọ̀ṣẹ rẹ àti àjẹrẹ tó bá lè bá ọ tó bá lè dúró tó ní òrùn yìí kì yóò dúró kò sí nǹkan kan tí ó kù fún ẹ náà ìyẹn làṣẹ tá a fi wò ń sàn ìyẹn làṣẹ tá a fi yọ kúrò lágbára yìí ìyẹn ní àṣẹ tá a fi ṣe gbogbo fún yín nítorí ìdí èyí gbogbo ìgbàkigbà tẹ bá fẹ́ máa rìn ẹ máa wà nínú ẹ̀mí káyé má bàa gbá àsìkí yín ká má bàa gba ògo yín. ṣáàṣì kò fún ṣáàṣì ní mímba tuntun lẹ́jẹ̀ ń béèrè ìwọ tó padà nígbà tí ẹni ti padà nǹkan kan ò ní gba ògo yín lọ́mọ ẹkúnlẹ̀ jẹ́ kí n gbàdúrà fún yín. Ọlọ́run tó ní agbára tó sì ní àṣẹ mo dáàbò bo àwọn wọ̀nyí lọ́wọ́ ìkòkò ayé mo dáàbò bo àwọn wọ̀nyí lọ́wọ́ kìnìún ayé á sì kí wọ́n máa pa wọn. Alójú fọ̀rọ̀ gbọ́mọ lọ́wọ́ èkúrọ́ ó yẹ káwọn lọ́nà ẹ̀tọ́ ẹni gbọ̀nà ìmọ̀kọ́rọ̀ ìlọsọ́nà ọ̀la yìí ó padà gé kàjẹ́. Ṣọ́ra fẹ́nìyàn aráyé burú má gbára lẹ́nìyàn ojú la rí o.